Mo rí fídíò kan, so fídíò yẹn ní ṣe pẹ̀lú àfáà kan tí wọ́n ń pè ní Lẹ́gbàá. So àkọ́kọ́ náà èmi ò kí ń ní ẹ̀tìbáàrù lọ bí kí n máa dá alárùn ọpọlọ lóhùn, èmi ò kí ń ṣe. So àbẹ́ni tí n bá rí pé ó bí àwọn amugbó sóyé, èmi fẹ́ dá wọn lóhùn. So àfáà yìí wọ́n ní ó jáde, mo rí fídíò yẹn fúnra mi, kódà kìí ṣe anybody ló send ẹ̀ sí mi, Facebook mi gbé wá torí kò sínú ẹni tí mò ń follow. So ó wá táìtùlù program ẹ̀ pé àtúnṣe fún àfáà alábọ̀ ẹ̀kọ́ yìí, èmi ló ń bá wí yẹn, kọ́só gbé fídíò mi jáde nínú program yẹn. So mo dẹ̀ sọ ṣáájú pé ẹni tó bá ti jẹ́ alárùn ọpọlọ bẹ́ẹ̀ yẹn, àwọn fídíò ẹ̀ mo ti máa ń rá àwọn fídíò ẹ̀ tó máa ń hùwà bí ẹni tí àlùjànnú fọwọ́ bà ní làákàyè ti pẹ́. Àmọ́ mi ò, mo rí bí ẹni tó ń blog ni, tọ́rọ̀ kan bá jáde á sáré jáde sọ̀rọ̀ tí kìíní kan bá so èmi ò lè máa yí nínú rẹ̀ pẹ̀lú ẹlẹ́dẹ̀. So ló fà á tó fi jẹ́ pé ẹ lè rí kó tẹ̀ jẹ́ pé mi sọ nǹkan kan pa ẹ̀ rí. So gbogbo àwọn jákujàku tó ń ṣe ìwà wèrè tó ń wù yìí, gbogbo ẹ̀ náà ni mo rí o. Àmọ́ mi ò kí ń ní ìwòye lọ sọ́dọ̀ ẹ̀ torí pé mo mọ̀ dáadáa. So láti Mushin, kọ́lọ́n tẹ̀ tó ní kó kí ó rárá nígbà tí máa ń jókòó táwọn ọmọ onígbó tí wọ́n jọ máa ń ṣe jákujàku kiri yẹn ni mo ti mọ̀. So Ọlọ́run ṣàánú ẹ̀ ni, ìtọ́ wáyé kó fi fara balẹ̀ pẹ̀lú àánú tọ́lọ́run ṣe fún un, tọ́lọ́run yọ òun náà nu sáfù àwọn onígbó, tó yọ nu sáfù àwọn ọmọ ìta yẹn tó fi yẹ kó fara balẹ̀. So kò tún ní fara balẹ̀, ẹ̀ máa rí mẹ́ ń sọ̀rọ̀ sí Mudirul Markaz, mẹ́ ń sọ̀rọ̀ sí àwọn àfáà wa Mubarak lẹ́pẹ́, gbogbo àwọn àfáà gidi láwọn tó jẹ́ pé wọ́n ní ìpìlẹ̀ yàtọ̀ sí wọ tí ẹnì kankan ò bí. So ẹ rí i pé mẹ́ ń ṣàrífín ṣe gbogbo ẹ̀. So mo sọ̀rọ̀ lórí wípé perfume, lórí ọ̀rọ̀ wípé sóbìnrin lè lo perfume. Ìkànnù àwọn eléré ibú wọn tí wọ́n ń ṣe sálàfí wàhábíyà yìí mọ̀ kankan yìí, òun náà ló jáde ńgbà kan tó wá ń sọ̀rọ̀ wípé obìnrin ò lè lo perfume nínú Islam. Ó sọ sarahatan, ó sọ wípé obìnrin ò lè lo perfume nínú Islam. Àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ ìwé tó wá jóbìnrin tó ní body odor ńkọ́, wà ní ẹni tó wá jóbìnrin tó ní body odor kó lọ wá ọsàn wẹ́wẹ́ àtoyin yóò máa fi na abíyá ẹ̀. Bóyá wá rí fídíò yẹn ẹni wá pa mí púpọ̀. Kódà prógámù yìí ẹ rí i pé mo múra láti ṣe mọ̀ kankan, àmọ́ irú èèyàn jákujàku báyìí ó nídìí kéèyàn kọ́ lẹ́ẹ̀kankan sí méjì. So lọ́jọ́ tí kan nú arìndìn kan láàrin wọn, èèyàn bíi tiẹ̀ yìí, láwọn ní gọ́gàngán bíi tiẹ̀ yìí tó jáde, so ó wá ń sọ̀rọ̀ wípé kán fún mi ọsàn wẹ́wẹ́ nu abí àti kìíní. mo wá wò ní pé ní 21st century yìí kéèyàn sì máa dárò fàtiwá báyìí, fàtiwá tó jẹ́ pé ikhtilaf wà láàrin àwọn àfáà, láwọn tí wọ́n jà fáà yín gan, ikhtilaf wà láàrin wọn lórí ọ̀rọ̀ perfume yìí. Àwọn kan ní obìnrin lè lò ó, bí ọ̀nà mẹ́ta ni wọ́n lọ. Obìnrin lè lò ó, àmọ́ tí ó bá lò ó kò ní jẹ́ pé ó fẹ́ jáde àkọ́kọ́. Àwọn kan ní tó bá lò ó, tó bá jẹ́ pé ó fẹ́ jáde, yóò jẹ́ kí òórùn perfume yẹn kó lọlẹ̀ lára ẹ̀ kó tó jáde. Ó jẹ́ mélòó? Ó jẹ́ méjì. Ẹlẹ́ẹ̀kẹta làwọn tí wọ́n sọ pé tí ó bá lò ó kó kọ́ lò ó díẹ̀ sára, kó má lò ó débi pé òórùn rẹ̀ ó jáde táwọn èèyàn ó máa perceive ẹ̀, kó jẹ́ pé òun nìkan ni ó máa. So bí ọ̀nà mẹ́ta tí wọ́n lọ. Olórí ibú wọn ò ní sọ eléyìí o, olórí ibú àwọn sàlàfíyà wàhábíyà wọn ò ní sọ.
àmọ́ èyí tó le koko wípé obìnrin ò gbọ́dọ̀ ṣe kíní kan, èyí tó le koko yẹn làwọn máa ń mú. So hadisi tí onígangangan bíi tiẹ̀ yìí bí ọmọ amúgbó yìí tó kóòtì lọ́jọ́ yẹn, òun náà làdísì Ànábì tó ní ayyuma imra'atin ista'tarat famarrat ala qawmin liyajidu rihaha fa hiya zaniya. Hadisi yẹn nìyẹn pé èyíkéyìí inú obìnrin tó bá jáde ó wá kọjá wájú àwọn ìjọ kan torí wípé liyajidu rihaha, kí wọ́n lè pàṣíìfù, kí wọ́n gbóòórùn, kí wọ́n rí, kí wọ́n wá pàṣíìfù òórùn nǹkan tí ó lò yẹn fa hiya zaniya, wípé oníṣìnà ni Ànábì pè. Hadisi tí ó kóòtì lọ́jọ́ yẹn nìyẹn tí mo wá sọ fún pé inú hadisi tó kóòtì yìí gan klọ́ọ̀sì ti wà ń bẹ̀. tó kí ni klọ́ọ̀sì ibẹ̀ náà ni wípé famarata ala qawmin, ó kọjá wájú àwọn ìjọ kan liyajidu rihaha, kí ló jẹ́ ó kọjá lọ́dọ̀ wọn náà ni wípé kí wọ́n lè gbóòórùn, kí wọ́n lè rí wípé ó lo perfume. òun l'Ànábì ń pè lóníṣìnà. so ẹni tó bá dẹ̀ mẹ́mí tí máa ń ṣe khutbah, so torí ọmọ tẹ́nìkan òbí ọmọ jákujàku yìí ó ń sọ fún mi pé èmi màá dé pẹ́ra mí ìmẹ́ẹ̀mù, màá sọ pé mo ń bá àwọn èèyàn sọ̀rọ̀, mo ń ṣe kinní kan, ó bẹ̀rẹ̀ sí ní bú ebú. tẹ́ bá wo comment section ní ẹ̀gan àwọn èèyàn rí ipá láìlẹ́kọ̀ọ́ ni, wọ́n rí pé wèrè èèyàn ni, wọ́n rí pé nǹkan kan ti ṣe ọpọlọ ẹ̀. so àwọn èèyàn wá ń sọ fún mi pé tó bá tẹ̀ fẹ́ correct èèyàn, ewu làbọ̀rọ̀ pé ní alábò ẹ̀kọ́, torí mo ní mo mọ nǹkan kan tán bí mo ṣe wà yìí, ìgbìyànjú lèmi náà ṣe. so tí ò bá tó, mo sọ yìí pé kéèyàn má pè mí ṣàkíyèsí àbí kí wọ́n mẹ́tún sọ ohun tó tún tẹ̀síwájú ju ohun tèmi náà sọ lọ, mo rẹ́dì láti gbà á, torí báfa wa ṣe rí nìyẹn, ẹ gbọ́. so a rẹ́dì láti gbà á, àwa náà ń wá ẹni tí ó lè wa kún ní mímọ̀ ni. àmọ́ àwọn olórí ibú yìí tó jẹ́ pé mẹ́náhàjì wọn kọ́ máa fẹnu kéré èèyàn, kọ́ máa já èèyàn bọ́, kọ́ máa ṣe kínní, irú èyí tẹ̀ ẹ̀kọ́ ló máa àpadà sí ibú nìyẹn. nígbà tí irú èyí bá ń tún èmi ṣe, àpadà sí ibú ni. ìwọ onígbó yìí, ìwọ onígangangan yìí, tó bá jẹ́ pé irú ẹ ló fẹ́ tún èmi ṣe, Ọlọ́run ò sì ní jẹ́ kí irú àpadà sí ibú bẹ́ẹ̀ kó kàn mí. so ẹni tó bá mọ̀ mí ti máa ń ṣe khutbah, èmi qadiyatu sa'a awil qadaya al-mu'asira, àwọn current issues, current affairs, èmi máa fi ń ṣe khutbah ká mú àǹfààní, ká ṣera láǹfààní. so irú eléyìí ò lè mọ̀ náà, torí pé kò ní nǹkan tó ń ránnu ayé, ó kàn blog àwọn èèyàn. òun ni ó sọ̀rọ̀ nípa mudir, ni ó sọ̀rọ̀ nípa afa Saheed Mubarak lẹ́pẹ́, ẹni ó sọ̀rọ̀ nípa afa wa Jakmali, yóò ṣàmọ́ àwọn personalities àwọn èèyàn lòun máa ń treat. kò ń sọ̀rọ̀ ẹ̀kọ́. so màá dẹ̀ gbé fọ́tò ẹ̀, màá gbé síbẹ̀, tó bá ṣe program yìí tán màá gbé fọ́tò ẹ̀ síbẹ̀, torí wípé èmi èé ṣe rárá kí n sọ̀rọ̀ mi kí n kúrò ní. àmọ́ fídíò mi tó gbé sí yẹn, you want to go low and I will go lower with you inshallah. so mo wá ń sọ pé klọ́ọ̀sì ti wà ń bẹ̀, liyajidu rihaha lámù yẹn tàlílù ni, kí ló fà á tó fi ṣe káwọn èèyàn lè rí. so mo expect kó sí mi lẹ́nu, nígbà ohun tí mo sọ yẹn ò rí bẹ́ẹ̀. instead alábò ẹ̀kọ́ ló ń pè mí, èébú ló ń bú pé kinní kan bá wò ó dà. alhamdulillah, tí n bá jẹ́ alábò ẹ̀kọ́, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ó wá ń kóòtù àdíìsì wípé Ànábì ní, ó kóòtù àdíìsì yẹn bákan, àmọ́ jẹ́ ń fún ẹ láwọn èyí tó fẹsẹ̀ nílẹ̀ dáadáa tó wà nínú Sunanu Nasa'i àti Muslim. òun náà ni wípé Ànábì ní ayyatukunna kharajat ila al-masjid fala taqrabanna tiban, èyíkéyìí nínú yín tí ó bá lọ mọ́sálásí kó má súnmọ́ mọ́sálásí, kó má dé kóun lọ mọ́sálásí lẹ́ni tí ó lo pẹ̀fíùmù, ohun tí ó máa ń rùn lára. àkọ́kọ́ nù ni. so àdìsí inú Sunan Nasa'i 526, Muslim 443 ládìsí tó súnmọ́ wípé Ànábì ní iza shahidat ihdakunna al-isha'a, nípa Ànábì ní nígbà tí ẹnikẹ́ni nínú yín tó bá gan ni wípé ó fẹ́ lọ kírun ìṣá,
Ànábì ń sọ bẹ́ẹ̀ fáwọn obìnrin bí fala tatayyab zalika al-layla kó mẹ́lò perfume. Riwaya mi gbé wáyé pé iza shahidat ihdakunna al-masjida fala tamassa tiban, pé tó bá ń lọ mọ́sálásí kó mẹ́lò perfume. Hadisi yìí gan ikhtilafu wà lọ́dọ̀ àwọn àfa. Táwọn kan gbà wípé ìṣá ni Ànábì wí, kò ń ṣe masjid. Àwọn kan dúró wípé tí wọ́n bá lo masjid yìí, pé tí wọ́n bá lò, àwọn kan gbà wípé riwaya ẹ̀ munkara ni. Ṣé wọ́n mọ eléyìí? Nínú àfa tó sọ bẹ́ẹ̀ Al-Fadil Muhammad Al-Amir, àfa náà sọ. Àmọ́ ibi tí mo ń lọ ẹjá àwòkọ́ táwọn àfa sọ nípa hadisi yìí tẹ́fẹ̀ mọ́ pé ikhtilafu gan wà lọ́dọ̀ àwọn àfa lórí ohun tí ò yí ẹnìyẹn, tí wọ́n kàn ka mẹ́tìnú hadis ò ní mẹ́fùhùmà hadis tó ń ká. Mo ṣe ń sọ wípé bóyá ó padà sí di gbó rẹ̀ àbí kó padà sáró kan tún ẹ wò. So táwọn èèyàn gidi bá ń sọ̀rọ̀ láyé ẹ má tún dá sí mọ́. Mo fẹ́ kí fídíò yìí gùn. wọ́n ní wa fi hadha al-hadith, nínú hadisi yìí, yurshidu an-nabi sallallahu alayhi wa sallam an-nisaa, Ànábì ń tọ́ àwọn obìnrin sọ́nà wípé annahunna iza aradna hudura salati al-isha fi al-masjid, tí wọ́n bá fẹ́ lọ kírun ìṣá yìí ní masjid, fala budda lahunna an yaltazima man bil awamiri ash-shar'iyya. Òun náà ní pé wọ́n gbọ́dọ̀ lọ àyàfi kí wọ́n lọ pẹ̀lú ọ̀nà tí ṣẹ̀ríà Ọlọ́run láàlẹ̀, tó fi ń láàlẹ̀ àṣẹ tọ́lọ́run pa, tí ṣẹ̀ríà Ọlọ́run tí ó pa láṣẹ àfi kí wọ́n tẹ̀lé. Wa minha, níbẹ̀, annaha la tatatayyab tilka al-layla ay tazhab ma'a tamami nazafatiha wa taharatiha. Òun náà ní pé obìnrin ò gbọ́dọ̀ lọ kírun ìṣá yẹn lẹ́ni tí ó lo perfume nì lálẹ́ yẹn, àbí kó lọ pẹ̀lú wípé kó pé ìmọ́ra rẹ̀ àti nàzọ́fà rẹ̀ tó ń jẹ́ ìmẹ́tótó ẹ̀. Walakin la tada itran wala tiban, ó lè lọ pẹ̀lú kó pé ìmọ́ra àbí ìmẹ́tótó ẹ̀ kó pé, àmọ́ kó rí wípé kò lo perfume wala tiban. So àbí nǹkan tí ó máa mú òórùn jáde, ìtìrì tí ó máa scent, àbí pẹ̀lú perfume tí ó máa mú òórùn jáde, lahu ra'iha. Ṣé ẹ ti gbọ́? Lahu ra'iha, tí ó máa mú òórùn jáde. Ṣé gbọ́n táwọn àfáà wí? Perfume wo ni ò ní mú òórùn jáde? Ìtumọ̀ ẹ̀ ní wípé perfume tó lè fi sára kò ní jẹ́ perfume tí ó máa mú òórùn tí òórùn ẹ̀ ó pọ̀. Ó ní mo fi lọ ibi táwọn àfáà ti yapa ẹnu níbẹ̀rẹ̀ fídíò yìí pé àwọn kan ní ó lè lò àmọ́ díẹ̀ ni ó fi sára tí ò ní mú òórùn jáde. Àwọn kan ní tó bá jẹ́ pó lò ó kó jẹ́ kí òórùn rẹ̀ lọlẹ̀ kó tó jáde. Ṣé ń tẹ̀lé mi? Àwọn kan ló lè lò ó àmọ́ tó bá lò ó kó má jáde, ó lè lò ó nú ilé. Ìkhtiláfù wà láàrin àwọn àfáà. Kí ló dé tẹ́ wá wo kókó kóbìnrin má lo perfume débi wípé omi ọsàn wẹ́wẹ́ àti kíní ni ó máa fi sára níbi tí 21st century yìí. Obìnrin míì ó ń ṣiṣẹ́ ní media house, obìnrin míì ó ń ṣiṣẹ́ ní banking hall, obìnrin míì engineer ni, obìnrin míì doctor ni. Níbi táyé dé omi ọsàn wẹ́wẹ́ àti tí ó bá yẹ pórí yín dàrú pẹ̀lú àwọn fatiwa àbọ̀ tẹ́ máa ń dá, àwọn fatiwa ayé ìgbà tí ò sí nǹkan tán. So irú àwọn wọ̀nyí wọ́n kàn frustrate èèyàn ni, because wọ́n ti wà frustrated already. Tẹ́ bá rí wọn ẹ rí i pé ìyà ń rùn lára wọn, ìyà gidi ń rùn lára wọn. Tẹ́ àgàgà olórí ibú tó lóun ń correct mi, tẹ́ bá rí ẹ máa rí i pé ẹ nídìí kẹ́ wá ìyà kiri, is frustrated already. So ó ń wẹ́ni tá máa bá ṣe kinní ni. Ẹ wò, ẹ jẹ́ ń kà á síwájú, mo ní mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni. So ya anna tiba yanumu ala sahibihi, torí wípé ẹni tó lo perfume yẹn, kíní yẹn yóò máa rùn sí
perfume yẹn ó máa scent yẹn ó máa jáde sí fayujibu al-iltifata ilayha tí ó wà máa di dandan wípé káwọn èèyàn máa ní bùkátà sí láti wòye sí wípé ó dàbí pé lágbájá yìí ló lo nǹkan yìí wa yuharriku quluba ar-rijal wa shahawatihim tí nǹkan yẹn ó wà máa yí ọkàn àwọn ọkùnrin tó bá wà ń bẹ̀ tí ó máa yí ọkàn wọn padà àti adùn ara wọn wípé ẹlòmíì lè wò wípé ọmọ yìí ló wá dáa tó báyìí ló ṣe kínní Ànábì ṣe ní kí wọ́n máa lò ó lọ mọ́ṣáláṣí ní ìṣá. àti àdíìsì tí mo ní mò ń tún ṣe wípé lìyẹ́jì dúrí àhá ẹni tó lò tó kọ̀ dá gbogbo ẹ̀ sára nítorí káwọn èèyàn lè rí ohun tá Ànábì ń sọ nìyẹn. wa alhaqal ulama bit-tibi ma fi ma'na àwọn àfáà tó wá lo bòmí èyí tí ò yé wọ nìyẹn ohun tí ò yé ohun lèmi ń là yé ẹ̀yìn sìn àbò ẹ̀kọ́ tó wà lára ẹ̀ ṣé mi ló ń pè ní alábò ẹ̀kọ́ àbò ẹ̀kọ́ tó wà lára ẹ̀ ohun lèmi fẹ́ là yé ẹ̀yìn ibi táwọn àfáà tún lọ òun ni pé nínú túmọ̀ rẹ̀ kalmalabis almutabarrija gẹ́gẹ́ bí kóbìnrin wọ àwọn aṣọ tó jẹ́ pé yóò àwọn indecent dressing aṣọ tí ó ṣe kínní bí kó máa wọ aṣọ tí ó fara lẹ̀ tí ó máa jẹ́ káwọn èèyàn máa wò ó àwọn àfáà tó tú àdìsí yìí lọ síbẹ̀ wàlúbsìl hùlíyí alladhi yadhhar atharuhu fi zina àbáwọn aṣọ tí ó máa tàn yòròyòrò tí ó máa mú àwọn ẹ̀ṣọ́ ara rẹ̀ tí ó máa mú un jáde wọ́n sọ wípé wọ́n kọ̀ kóbìnrin wọ bẹ́ẹ̀ kò tọ́ kóbìnrin wọ bẹ́ẹ̀ kó wọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ wa kulli ma yu'addi ila iftinani ar-rijal bil mar'a àtúntún tí ó máa kó ìdààmú báwọn ọkùnrin nígbà tí wọ́n bá ti rí yóò ti wọ aṣọ kan tí ó máa wò ó aṣọ yìí ló yọ ìgbáyà rẹ̀ lẹ̀ yìí ló yọ kinní kan lẹ̀ yìí tí wọ́n máa wò ó tí ó máa kó fìtínà báwọn ọkùnrin lára obìnrin láwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ lórí àdìsí yìí o wa yuharriku da'iyata ar-rijal wa shahawatihim tí ó dẹ̀ mẹ́ change ibi tí ó mẹ́ pé àwọn ọkùnrin lọ àti adùn ara wọn tó tó ń túmọ̀ sí pé kò ń ṣe orí perfume nìkan gbogbo ohun tóbìnrin ó bá ti lò tí ó bá ti máa attract àwọn ọkùnrin láti mẹ́ wò ó ohun tí wọ́n ń sọ ní àdìsí tó gbọ́yé yìí wà lábọ̀ ẹ̀kọ́ wọ́n mọ onígbòyì wọ́n mọ dumping èmi ló ń pè ní alábọ̀ ẹ̀kọ́ so àkọ́kọ́ jẹ́ tó wá sọ fún ẹ nítorí ó dárúkọ haram ó mọ̀ ṣé ó mọ̀ nǹkan tó ń jẹ́ haram ni ó mọ̀ nǹkan tó ń jẹ́ haram pé kí wọ́n lo perfume haram ni orí ẹ ti dàrú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn orí ẹ kò fepo wà parí tó kí wọ́n pè ẹ lọ kéwú sórí tó bá fẹ́ tún yẹn ṣe má wà láàyè wípé o kọ́kọ́ fẹ́ já yẹn bọ́ nítorí ẹ̀ lọ́lọ́run ṣe ń já yín bọ́ níbi odò yín yìí o so ká nǹkan jẹ́ náháyù kánẹ́bì sọ pé òun kọ nǹkan kò túmọ̀ sí pé nǹkan yẹn ti di haram ibi tí mo ti kọ́ fẹ́ tún ẹ ṣe nìyẹn kánẹ́bì lòun kọ nǹkan kan laysa man'an lil mar'ati min an-nadhafa ó ṣe pé ànábì ní káwọn obìnrin máa ní mẹ́tótó àbí bóyá kọ́ máa lo perfume àbí nǹkan tánábì ń wá síbẹ̀ kọ́ nìyẹn ohun tí ń wá bal huwa tahzirun min izhari zina wa riha ohun tánábì ò fẹ́ ni pé kóbìnrin máa fẹ̀ṣọ́ ara ẹ̀ hàn fáwọn ọkùnrin àbí òórùn ara ẹ̀ fáwọn ọkùnrin ohun tánábì wá síbi àdìsí yẹn nìyẹn òun ṣe pé kọ́ máa lò bẹ́yìn ṣe jáde bí ẹran yìí Ọlọ́run tún mi ṣe àkọ́kọ́ náà jẹ́ ń sọ fún ẹ nílé ayé ẹ láyé àti láyé ẹ nílé ayé ẹ o ò gbọ́dọ̀ jáde lórí ọ̀rọ̀ fídíò mi mọ́ èmi àjẹ́ ò sí lẹ́vù o èmi àjẹ́ ò sí lẹ́vù so ìwọ tó rẹ ni bí ẹ ṣe bó ní igbó ló ń mú kiri ṣe bí gbó òun ló ń mú kiri
ọlọ́run á kádàrá pé àwọn àfáà kan mú ọ náà sábẹ́ wọn kọ́ ọ ní kankan òun ò fẹ́ fi rẹ ewé wa nílé ayé ẹ wọ́n ní tí màá tún wọ̀n ní ẹni nílé ayé ẹ má ẹ bá jáde lórí ọ̀rọ̀ mi mọ́ èmi àti ọ̀sìn ń ṣàwáwò àwọn ẹlẹ́dẹ̀ ẹgbẹ́ ẹjọ́ ń blọ́ọ̀gì kiri òun ni kó máa jáde sí o tó o bá fẹ́ ṣe orí burúkú tààrà tí o bá fẹ́ ṣe orí ibú yẹn lójú páálí ọmọpọ́mọ ta ló ń ṣe kiri tẹ́lẹ̀ ṣáàmù ẹni mú ṣe ni ṣáàmù ẹni èmi ẹ̀ ló wá lóun fún lésì ohun tó wà ń bẹ̀ nìyẹn ẹ mẹ́ẹ̀ lo pẹ̀fíìmù yín ẹ mẹ́ẹ̀ lò níwọ̀n tún ìwọ̀n òsì ni mẹ́lò nítorí pé o kò fẹ́ fi dá wàhálà alẹ́ pé kò ṣe kínní pẹ̀fíìmù obìnrin ò dẹ̀ gbọ́dọ̀ strong jù tó bọ̀ tí pé kí wọ́n máa lo omi ọsàn wẹ́wẹ́ àti kínní yẹn nonsense ni gbogbo nǹkan tó ń sọ pẹ̀fíìmù obìnrin ò gbọ́dọ̀ strong jù lóníwọ̀n tí wọ́n sì má lọ mẹ́rin rùn pa àwọn èèyàn ẹ bá wọn àwọn olóòórùn yìí ọlọ́run ló mọ nǹkan tí wọ́n kó sáwọn obìnrin lórí tẹ́ ẹ bá wọn wọ mọ́tò báyìí tẹ́ ẹ bá wọn wọ mọ́tò abẹ́ wa ń gádìrì kan ẹ rí wọn mọ̀ gbá ni pẹ̀lú àwọn orí burúkú tí wọ́n ti sọ fún wọn àwọn fàtiwọ́ òfò tí wọ́n ti sọ fún wọn wọn èé wẹ̀ wọn ò ní wẹ̀ wọ́n máa ń run ní ṣé ìsìláàmù ló sọ pé kó máa ń rùn kiri kó máa ń rùn pọ́nmọ́lá kejì ẹ máa wọ mọ́tò báyìí wọ́n máa bù sí ní máa ní obìnrin ò lè lo perfume obìnrin ò ní ò lè lo perfume lò ó kó mẹ́pọ̀ ìtìlá fún wa ń bẹ̀ ṣé gbogbo àfáà ló ní obìnrin ò gbọ́dọ̀ lo perfume ni tó wá ń jáde tó ń sọ̀rọ̀ smell nice islam sọ pé kó máa ń rùn kiri islam ń ṣẹ̀sìn ẹ̀sìn kò ṣẹ̀sìn bàbá ẹnì kankan ẹbí pé ẹ máa dúró pé ẹ fẹ́ compel everybody láti ṣe tí ń tálẹ́yìn perfume obìnrin ò gbọ́dọ̀ strong jù ni lò ó níwọ̀ntúnwọ̀nsì jáde ẹ mẹ́lò nǹkan torí pé ó fẹ́ káwọn èèyàn kan máa wọ̀ ẹ́ kan máa ṣe kínní even aṣọ tó máa wọ̀ nínú Islam jẹ́ kó wà modest obìnrin má mú múra wípé kí gbogbo èèyàn ṣàmà wọ̀ ẹ́ kan máa so ohun tó fẹ́ lò nìyẹn ẹ̀ṣọ́ ara rẹ jọ wà níwọ̀ntúnwọ̀nsì òórùn ara rẹ jọ wà níwọ̀ntúnwọ̀nsì àmọ́ kì í ṣe pé kó máa rùn pa àwọn èèyàn so fídíò yìí má jẹ́ ń jẹ́ kó jù báyìí lọ haza wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.